alhamdulillah. ẹlẹ́ẹ̀kejì àwọn olórin ń bẹ ń jòkó ẹ̀yin olórin Islam ajé àrùkà gàwátì dà tó ń bẹ ń galẹ̀ ń bẹ ni ìgbà mo rí ń bẹ ni inú mi dùn dáadáa torí pé mú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ èyí tọ́kàn bẹ́ẹ̀ tọ́kàn ajé àrùkà gàwátì mo fẹ́ fún ẹ̀yin olórin mo fẹ́ gbé nǹkan kan lé yín lọ́wọ́ ẹ lè yàn ẹ sì wádìí ẹ̀ ọ̀rọ̀ mímọ̀ ni mo fẹ́ kẹ́ wádìí rẹ̀ gbogbo olórin Ìsìlámù tí ń bẹ yà yín àti olórin Ìsìlámù tí ń bá ń gbọ́ wa mo fẹ́ kẹ́ ẹ lọ lè yàn àwọn èèyàn ń ta ko orin generally wọ́n ní orin ọ̀dà wọ́n ní kò bá Ìsìlámù lọ inú àwọn tí ń ta ko orin àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣàbòsí ń bẹ àwọn kí wọ́n ń bẹ tí wọ́n gbélé àwọn lọ́wọ́ ni wọ́n ń gbé kí tẹ́ ẹ bá bí wọ́n kí ni hújà wọn ní hújà wọn ni wàṣúwàrà yattabi'umul ghaawun àyà kan ní náà ni àyà kan ní wàá rẹ̀ wọn ọ̀ma ń tọ́lọ́hún ń tọ̀ bákọ̀ rẹ̀ lélẹ́rí àṣùwàrà àwùtọ́lọ́hún wínú Al-Qur'an ní wípé àwọn akọrin àwọn ẹni ègbé ní máa tẹ̀lé wọn kìí ṣe gbogbo olórin àwọn akọrin Kùrẹ́ṣì ni tọ́lá àwọn náà máa ń forí bú ànábì àwọn ọlọ́run wa ń bá wí pé wà ànábì sórí gbogbo àwọn tí ń forí bú ọ̀hún àwọn tí ń bá ń tẹ̀lé wọn tí wọ́n ń pè ẹ́ káre o àwọn ní fáǹsì wọn eléré ibú ni wọn kìí ṣàwọn olórin tí ń kọrin yìí lọ́lọ́run ń bá wí. akramakumul karim. lọ́lẹ̀ wádìí rẹ̀ ọba bẹ́ẹ̀ èyí ní sọ̀rọ̀ kan kọ́ máa ba àbí tó jù rẹ̀ ọba tó. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ànábì sọ pé lè áyẹ̀mùláhà jawfu ibn Adam kọ́yìhàn káyọ̀ ńlá òmìnira áyẹ̀mùláhà shi'ran wọ́n ní ànábì sọ wípé kí inú ọmọ ànábì Ádámù wú wọ́n wá ní kíní bẹ́ẹ̀nù rẹ̀ tó fi wú bẹ́ẹ̀ wọ́n wá ní orin ló kó sínú inú rẹ̀ tó wú ní tó ga ni orin ní bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n ní ẹ̀jẹ̀ àti ọyún òun ní bẹ́ẹ̀ ànábì lọ dáa fún ju kí wọ́n sọ pé orin ní bẹ́ẹ̀ lọ àdìsí yẹn wọ́n gé nísàlẹ̀ Mawlana sọ Ibn Bayan mo wá fẹ́ kẹ́ ẹ lọ lè wá mo fún wọn náà ń sẹ́sẹ́ ìwọ́n tó rún ní mà assignment nù tó o bá rí tó o bá wá rí aṣọ fún ọ. lè áyẹ̀mú láhàbùnà jawfu ibn Adam daman wa kayhan kí inú ọmọ anabi Adama kó kún fún ẹ̀jẹ̀ àti ọyún anabi ní khayrun lahu olóore fún mi ní áyẹ̀mú láhà sí irani hujitu bihi ntọ́ parí ẹnu wọ́n wá gé hujitu bihi kó mbẹ́ wọ́n wá ní mi ní áyẹ̀mú láhà sí ira anabi ni olóore fún ojú kínú rẹ̀ ó kún fún orin tí wọ́n fi ń bú èmi anabi lọ kọjá pé orin tán fi ń bú mi lọ́wọ́ pọ̀ nù tiẹ̀ kínú rẹ̀ ọbẹ̀ kan kún fún ọyún àti ẹ̀jẹ̀ olóore fún jù bẹ́ẹ̀ lọ wọ́n wá yọ hujitu bihi kó mbẹ́ torí pé wọ́n bẹ́ẹ̀ sọ pé orin ò ṣe kíni orin ọ̀dà àdìsá òtí bórin ọ̀bá dá anabi ní àwọn akọrin mẹ́ta tí wọ́n máa kọrin fún anabi bá anabi bá fẹ́ ṣe fàájì tó bá wà ní ààfin ẹ̀ tọ́wọ́ very fresh àbíkílẹ̀ máa pè é brain yẹ anabi bẹ́ kí ọbẹ̀ fíìlì rẹ̀ ọwọ́ ní àwọn olórin mẹ́ta akọrin anabi ni wọn alákọ̀ọ́kọ́ ni Hassan ọmọ Zabiti ẹlẹ́ẹ̀kejì ni Abdullahi abu Rawaha ẹlẹ́ẹ̀kẹta ni Ka'b bin Malik àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn akọrin anabi ni bí ọba jásí wípé orin ọba dá anabi ò ní fún Hassan ọmọ Zabiti ní mímbàrí ní mọ́sálásí Madina anabi gbé mímbàrí ti ẹ̀sọ́tọ̀ lẹ́yìn mímbàrí tá anabi fi ṣe kútúbà ó ní wà azani gbogbo dọ́dọ́ ọba bẹ́ kọrin fáwọn èèyàn máa gun mímbà inú mọ́sálásí ni mímbàrí azani ọmọ Sábìtì wà anabi tó wá fún níyàwó nígbà tí ọba Muqawqis tí ń jẹ́ azimu Misra ìyá ọmọ obìnrin méjì lọ́ba anabi ó ti yé ba nínú àwọn àkèbátì inú tó jẹ́ kìbùtìyà alákọ̀ọ́kọ́ ni Maria kìbùtì ẹlẹ́ẹ̀kejì ni Zirina Maria kìbùtì ńgbà tọ́ba yẹn fi járíà méjì yẹn ránṣẹ́ sí anabi wípé mo kó járíà méjì yìí fún wọn sí ọlọ́run kọ́ ọ̀fẹ́ wọn anabi ní ìnífẹ́ méjèèjì mo fẹ́ yọ ọ̀kan òun ni Maria kìbùtì ọ̀hún Hassan ọmọ Sábìtì yìí tí bá ń kọrin fún mi máa wọnú orí mi mo fi ọmọ yìí fún ọ anabi náà Hassan lọ́mọ obìnrin yọ kan òyìnbó anabi ajiza òtí èéfún yín láwọn ẹ̀rí díẹ̀díẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wọ́n pẹ́ nìkan ní Abu Nuwas ajiza òtí Abu Nuwas yìí inú àwọn akọrin ní dáwùlà Abbasiya
Abu Nuwas yìí pẹ̀lú Imamu Shafi'i wọ́n jọ lò bá ní Haruna Rashid ayé ẹ̀ lélẹ́yìn ṣẹlẹ̀. Abu Nuwas yìí wá jẹ́ àfa bí Haji Sauti sì jẹ́ àbá. Ó ní ìmọ̀ fíkíù, ó ní ìmọ̀ hadith, ọmọ àjẹgbẹ́ lọ, ọmọ fíkíù jẹgbẹ́ lọ, ọmọ tafsiri jẹgbẹ́ lọ, ọmọ lóga jẹgbẹ́ lọ, ọmọ àmà nípa adab, ọmọ orin kọ dáadáa. Ọlọ́run á gbé àdánwò dé, ọwọ́ á da ọ̀rọ̀ rẹ̀ rú. Báwo ló ti dàrú? Àfáàní o, àmọ́ wọn ń mú lẹ́kùn orin ní máa kọrin. Ilé ọtí ní tí máa wá lè kọrin tiẹ̀, kéékìrù, kò ní sinọ́ọ̀, kò ní gbáwé, kílọ̀bù ní máa lọ ní máa lè kọrin fún wa. Tọ́ba adé kílọ̀bù yóò máa bẹ̀rẹ̀ sí kọrin àwọn orin gẹ́sẹ̀l, máa kọrin àlùfànṣá, máa kọrin obìnrin, gbogbo ẹni máa kọ àwọn orin sì náà orin ìranù. Àwọn àbá àsàmánì rẹ̀ wá ń wí pé adúlúbọ́lọ̀ ń tebele yìí lẹ́kùn mímọ̀ tó ọ̀hárí orin ìkẹ́kọ̀ọ́ tí ó máa ròyìn ìmà. Irú àdáwò wa lọ́wọ́ ń gbé fún Abu Nuwas yìí. Ó di ọjọ́ kan ọba Haruna Rashid ó ní wọ́n pè wá, Haruna ní kọ́ kọrin fún ọ wá kọrin fún Haruna Rashid. Haruna ní ẹ̀dá lọ́lá wọ́n fún gbogbo nǹkan. Kọ̀ wá pẹ́ sígbà náà ó tún padà síbi ilé ọtí títí kọrin. Ìwọ̀n kọrin ilé ọtí lọ́wọ́ ọkùnrin káwá lè ba ọ ní wọ Abu Nuwas ó lè yí tó ń ṣe yíyà yìí eré ibú ló ń ṣe àsìkò òun ti tó Al-Azhari tó ó ní kum wa salli ǹdẹ́ ojú àlẹ́ kírun ǹdẹ́ kóńbi ranu tó ń ṣe yìí ojú àlọ́ lẹ́ kírun ọwọ́ awu ọkùnrin náà ìsì máa kọ́ni ní bẹ̀rẹ̀tìjáì ọwọ́ awu ọkùnrin náà báyìí ó ní wọ ọkùnrin yìí èmi ni wọ́n ń pè ń ká lọ kí n máa lọ lẹ́ kírun dá il masajida. Haji Sauti wọ́n fẹ́ kẹ́ mú orin wù dáadáa ẹ mọ bẹ́ẹ̀ ti pákéjì ẹ̀ tó dùn yín. Abu Nuwas ó ní wọ́n tó ní nǹkan lọ mọ́sálásí da il masajida lil ubad. Kí àwọn Sahibul Bayani àwọn àbá wa Jánásì ní Markazi ìmáàmù Ẹ̀pẹ́ Babambariga Muliku Suleimana fi àwọn àyíhùn lẹ̀kún ọmọ àlọ́lẹ̀ kírun àmọ́ musafin bẹ̀m̀bẹ̀ kí n ti wá pẹ̀lú pàlọ́ lè kírun oní kọ́ bẹ̀ kan máa wulẹ̀ kírun máa kún ọmọ àsun mọ́sálásí oníkàwọn àfọ́ ọmọ ọlọ́bẹ̀ yẹn máa lọ́ntì wà tó tì náà. bọ́ọ̀ bá fẹ́ gbádùn ayé ara rẹ tẹ̀lé wa wọ́n náà wájú òkú lọ́gbọ̀ wa mutí wọ́n náà wọ́n fúrẹ́sì wá gbádùn ayé ara rẹ òní bó ti ń gbó nígbà tó ọ̀ máa mú kílókọ rẹ̀ oríṣiríṣi ó kọ́ ti ní wọ́n máa ọmọ àbá kan fẹ́ sọ̀rọ̀ ti ọwọ́ aka ọtí méjìlá wọn ní àbá yìí ń débẹ̀ ní ìmú ọkọ tí ẹyọ kan lẹ́yìn sí láàbù táwọn rí onígun mẹ́rin ni wọ́n máa gbé kí n jọ̀hún àwọn oníní kíní máa tù sí òsàlérí. wọ́n lè di àwọn jámà lè mu títí ẹ. tọ́wọ́n sọ fún wípé tó ń ṣe yí ọ̀dà ó lẹ̀ ń tara yín ni ó ní ìrùn tẹ́ ń kírun ẹ̀ kẹ́ ń tara yín ẹ̀yin tó yẹ kí bẹ́ẹ̀ ti ń kírun lọ́lọ́run ń ṣépèlé yín bẹ́ẹ̀ farabalẹ̀ bẹ́ẹ̀ ti ń káyìlá lọ́lọ́run ń ṣépèlé yín bẹ́ẹ̀ ti ń kálásárì ọlọ́run ń ṣépèlé yín oníbò ló ti ṣépè ó ní máa kọ́ ọ̀là rọ̀ búkà. ó ní bá mú àyà tọ́lọ̀ ń sọ wípé ègbé kọ́ máa bá wọn ti mutí bá mú àyà tọ́lọ̀ ní kò ní da fẹ́ni tí mutí tó bá wọnú Kùránì ò ní bá sẹ́mi yí pé ọmọ tẹ̀fsírì dáadáa kéwú tọ́mà náà ní fi ń dá wọn lóhùn láti báàkì ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ ọlọ́run ọ̀sán bí àyà kan wípé kò ní da fún gbogbo ẹni tí mutí àmọ́ ó bá nú Al-Qur'ani dọ́lọ́ nípa wáyé ló ń lé ní mùsùlùmí. ọgbọ̀n dọ́lọ́ ń sọ pé kò ní dáa fún gbogbo ẹni tí ń kírun. ọkùnrin yìí wá jòkó ọwá ronú ọwá lè sọ ọ̀rọ̀ yìí fún Haruna Rashid. Haruna Rashid wá ní kí wọ́n mú wọn lọ lè tì í malé wọ́n wá ti Abu Nuwas malé nígbà wọn tì í malé Yahya Barmaki tọ́jẹ́ wàsíìrù Haruna Rashid ó ní kí wọ́n dákun kí wọ́n bá wọn yọ̀ǹda rẹ̀ wọ́n bá yọ kó lẹ́wọ̀n ìyà jẹ dáadáa lérí gbólóhùn yìí ipò sí ó ní ọlọ́run ṣépè láwọn tí ń kírun àmọ́ ọlọ́run ò ṣépè láwọn tí ń mutí ó mú àyà tó bá kí ọtí wá ìyà wa jẹ dáadáa ó tún ṣe nǹkan mi ìyà jẹ wọn á gbọ́rọ̀ ẹ̀ bá Imam Shafi yìí pé ntí lágbájá wí ni Imam Shafi ni wallahi lawla majnun Abi Nuwas bí ẹ bá jẹ pé wéèrè tó fi bọ̀rọ̀ rẹ̀ la akhastu anhu al-ilm
Imam Zahabi ni wallahi ẹni tó yẹ kí n kéwú lọ́wọ́ rẹ̀ ni o bí Imam Zahabi ti tóun ó ní bọ́ bá díẹ̀ bá jẹ pé wèrè tó fi bọ̀rọ̀ rẹ̀ àtàpadà sí ibú tí ń bá kiri àti wèrè tí ń ṣe kí ọlọ́ yẹ kó wọn kéwú lọ́dọ̀ rẹ̀ torí pé ìmọ̀ kan bẹ lọ́dọ̀ rẹ̀ tóun wá tóun ọ̀rẹ́ ni tí ó kọ̀ ọdún ẹ̀ lọ́wọ́ kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ òun ni wípé gbàtọ́ wá kú sàtí ó kú tẹ́lẹ̀ máa kébi tí ń kọ́ ní aburú kinu wọn lóun lọ́ ma wọn tí ròyìn jù tọ́ba bẹ́ẹ̀ ròyìn wọn tí òun náà máa wá gbàtọ́ ń múra tí ó kú tó kù díẹ̀ ọwájú òkúnu lé lọ́wọ́ arúnú bóun ti ń báyìí òun bọ̀ wáyìí tóun bá ba adéwájú ọlọ́run báyìí tóun wọ́n pàdé àánú ọlọ́run lọ́ba túbá inú ilé ọwọ́ adẹni tí ń lọ mọ́sálásí wọ́n wá ń pàdé rẹ̀ mọ́sálásí wọ́n ń pè nílé ọtí kọ̀ lọ́mọ́ kọ̀kọ́rin kóni mọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí kọrin kí ọlọ́run. ìbọ̀ ya àwọn yẹn ti rí bẹ́ẹ̀ wípé lágbájá mà ti yí padà ayé rẹ̀ mà ti balance dáadáa ọwọ́ á kú bẹ́ẹ̀ ájúzà òtí ńgbà tó kú gbogbo àwọn àbá wa pé ń bí òkú rẹ̀ àwọn yẹn wọ́n ń bú àwọn àbá wípé ẹni tí máa kọ́ni kóni wọ́n ni ó ti tàrá já illa man taba wa amana wa amila amalan soliha faulaika yubaddilu Allahu sayyi'atihim hasanati wọ́n ní bọ́lá ṣèṣì wọ́n ní ẹ lè ṣèṣì kábàárì lẹ́gbẹ̀ẹ́ Ma'ruful Karhi sàárè rẹ̀ ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó sùn lẹ́gbẹ̀ẹ́ wòlíì ọlọ́run tọ́ra nàbí ni idifanu mawtakum wasata qawmin mu'minin ẹ̀sìn òkú yín sáàrin mùmìnì fa innal mayyita yata'adha bi jari zuwi òkú a máa rí nira pẹ̀lú ará àdúgbò aburú báwa náà bá kọ́lé tí èèyàn bú tààrọ̀ ọmọ ni wá bẹ́ẹ̀ lára ní òkú náà ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ èèyàn rẹ̀ wọ́n wá sí síbẹ̀ nígbà tí ó di ọjọ́ kẹta ọ̀kan nù àwọn àfáàlú ọwọ́ lóhùn lálà òun wá rí ọkùnrin yìí ọwọ́ sọ funfun ó wí láwà ní ó ṣe dáadáa ó ń bọ̀ pa lọ́wọ́ àbúrò wá sí rẹ olóhùn náà ni àkìlọ̀ ọlọ́run ṣe fún ọ tó fi wá dá báyìí kọ̀ yẹ káyèrè orí báyìí káàkiri àmà lórí báyìí ládùúgbò bó ṣe ṣe láyé tó ọba ayéjẹ tó ẹnu ọ̀sẹ̀ méjì ló fi sin lọ́hùn èyí ṣe tó ríru kò yí ó ní bẹ́ẹ̀ ni ó ní orin lòun fi ṣàgbákò lọ́dọ̀ ọlọ́run ibi tí ń lọ́nu eléyìí ó máa jẹ́ wáàsí àti ẹ̀kọ́ bẹ́ni tí ọba lẹ́kọ̀ọ́ ti ń wí pé orin ọ̀dà hasanuhu hasanu wà kọ̀bíhù kọ̀bíhù èyí tí ọba dánú orin ni ọ̀dà orin tí ń bá yin awo tí ń yin orò tí ń yin eégún ọ̀dà ọ̀gbọ́ àbọ̀rin tó bá gbé ni débi tí èèyàn ń lọ ìgbàlẹ̀ tí ń lọ ọjọ́ méje ń bẹ̀ ọ̀dà ọ̀gbọ́ ọ̀dà kò lè dá kìáma kó lè ti kọ́ lọ́wọ́ gbà kò lè gbà àbí tó bá padà bí àbúnú wa sì ṣe padà àmọ́ orin tí èèyàn bá fi ń kí ọlọ́run táwọn èèyàn rí ọgbọ́n mú bẹ̀nu Islam irú orin yẹn dáa àbúnú wa sì níjọ́ tóun fẹ́ ṣàgbákò lọ́dọ̀ ọlọ́run ó ní lòun kọ wailul lil musallina lòun wí àmọ́ gbọ́ ọlọ́run fẹ́ gbà òun wá mú tákàdá ńgbà tó ku ọ̀tún la tó ń kú òun wá kọ àwọn orin yìí kalẹ̀ orin wọn ń bẹ́ ń bi wíìrìdì tí ẹ̀yin àgbàlagbà máa ń ṣe ní Kàdìríyà tí bàbá wa sọ Ibn Bayani èyí tẹ́ ẹ fi kọ́ wa tá a máa ṣe wò wípé ya Rabbi ilé àzùmátì òun ló ní abúlé wa sì lónìí wàlá kọ́dà àlẹ́mù ó ní wọ́n ọlọ́run ó ní bí ẹ̀ṣẹ̀ mi bá tiẹ̀ wá tóbi tí ò ló ń kà ṣé bí àforíjì èrè ọlọ́run ju ẹ̀ṣẹ̀ mi lọ. èyí pé ìwọ ọlọ́run bí ti ń kọ́nu àmọ́ àmọ́ṣà wọ́n ló ní ká máa pè ọ́ ká máa bára gbolẹ̀ ọwọ́ abọ́ra alẹ̀ ń wò wá yí lẹ̀lẹ̀ nulẹ̀. bọ́ ọba wa dá ọwọ́ mi padà tó ọlọ́gbàdúrà mi talẹ́ni tí ó kẹ́mi tí wọ́n bá lọ kẹ́mi mọ́ ọlọ́run. tọ́ba yẹn pẹ́ nìkan ò lè rà ánú rẹ̀ àfàwọn tí wọ́n bá ṣe eré láyé. àwọn tí wọ́n wá sábúrú tí wọ́n ò rí bìkan gbé gbà talẹ́ni tí wọ́n padà képe tí ó gbà wá fún wọn lọ. wàsí ilẹ̀kẹ̀ wà lẹ́nu kan tí mo lè sábà èsì lẹ́ni tí gbé wájú rẹ̀ pé wá gbà mí bí n bá ní lè bá anabi Muhammad tó bẹ̀ lóòótọ́ àmọ́ ó ṣeéṣe kọ́ pẹ́ tọ́ra anabi ti kú mo gbéra mi wá bàrẹ̀ ọlọ́run kan ṣàánú mi gbogbo tí mo ṣe fún ọbẹ̀ yẹ̀dì ni. wọ́n jẹ́ nínú àfọwíkẹ́. dókítà ènìyà Mawlana sọ Ibn Bayan sẹ́ni bó ti wí bẹ̀ tán ọwọ́ ká tákàdá yẹn nígbà tó kọ́ ọwọ́ gbé sábẹ́ bírò rẹ̀ tó sùn wàzádà rẹ̀ alábẹ́ wìzádà rẹ̀ ọwọ́ gbé sábẹ́ rẹ̀ ibẹ̀ ni wọ́n ń forí lé ìjọ tí ọwọ́ akú bẹ́ẹ̀ ìwọ́n ń sọ fún ẹni tí ó lọ lè torí lójú oorun ó ní tọ́ ọba ti délé ó ní orin tí mo kọ tí mo fi tún ọ̀rọ̀ ara mi ṣe tọ́lọ̀ ń fi gbà mí tí mo fi dọ́mọ àlìjẹ́nnà ọlọ́wọ́ ba lábẹ́ bílò ni tọ́hún bá tají tọ́hún bá lọlé rẹ̀ ó pé ìyàwó ẹ̀ pé ọkọ rẹ ní tákàdá kan ń bẹ lábẹ́ bílò bá wọn nígbà wọn bá ń bẹ lóòótọ́
tákàdá òun lọ́wọ́ afọ́ fún gbogbo ayé wípé orin làbúnú wá sí kọ tẹ́ ṣàgbákò orin ló sì kọ tẹ́ ṣe ríire eléyìí jẹ́ wá sí ẹni tó pàdé ajá àrúkà gàwátì ẹni bọ́ sí àyín ẹni tó pàdé rẹ ní ẹ́pọ̀tù ibẹ̀ mo fẹ́ sọ̀kalẹ̀ sí ìlérí àwọn aláìmọ̀ta gbogbo ni ọlọ́run jọ dáa fún ọ ẹni tó pàdé rẹ ní airport ní ọ̀fun wọn lẹ́rìí ọ ní o mú ẹ̀rí wá tí a fi mà wípé orin da àbórin ọ̀dà àyíbẹ̀kọ́ ni gbogbo ó bá yìí múra mi ni ee tọ́ba wa dìgbà míì bírú ẹni bẹ́ẹ̀ bá wá pàdé rẹ àbẹ́lòmíì láti béèrè wípé kí ló bá kí orin tí ẹ̀ ń kọ́ ni ó ní gbogbo àwọn àfa àpanupọ̀ pé hasanu wu hasanu èyí tó bá ti dánú orin ọ̀dà lọ́dọ̀ ọlọ́run wà kọ̀bí ìhù kọ̀bí ìhù èyí tí ọba ti dánú orin ni ọ̀dà lọ́dọ̀ ọlọ́run orin ni abunuwas onípọ̀lọ̀ wo ìtàn abunuwas orin lọ́kọ́ tó yẹ sàgbákò orin ló sì kọ tó fi tún padà tó rẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run tó fi dọ́mọ àlìjẹ́nnà gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin tọ́ba yẹ pé nìkan kọrin bú ọlọ́run tó sì bú Islam tọ́sàgbákò tọ́padà wá tún rẹ̀ ṣe tọ́padà dọ́mọ àlìjẹ́nnà ẹ̀yin tẹ́ ẹ wá ń kọrin ju ẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bú Islam tẹ́ ẹ sì bú ọlọ́run tọ́yẹ pé ọlọ́run lẹ́ẹ́ fi yín ju ẹ ti bẹ̀rẹ̀ ẹ wá kú lérí agbọ́nrin pé ẹ̀yin ọlọ́run sẹ́ni bá àlìjẹ́nnà yín ẹ ti wà àlìjẹ́nnà kẹ́ni tó sọ pé òun ọ̀dà àwọn tó ráyè ibi tí ó gbà lọ. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.